ti Akéde láàkọ́ tí mò ń sọ lélẹ̀ ṣe ìrìn àfàì wọ́n ti máa ń tàgà Akéde sáwọn fídíò wọn tẹ́lẹ̀ tó ti máa ń bú ẹlẹ́bọ Tákéde dẹ̀ ti dá padà fún wọn tọ́mọ̀ wípé àwọn gáàsì yóò ṣe kọlù o àwa sọ wípé kẹ́ fi tọwọ́ yín lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ lè gbà tọwọ́ wa tẹ́yìn gọ́sẹ̀ tí àfà ìgọ́sẹ̀ bá mọ̀ lẹ́njọ́ mẹ́ta ìtọ́ ti bẹ̀rẹ̀ sí ní post Islamic content tó ọ̀tá bẹ́ẹ̀ sin ẹlòmíì kò séèyàn kankan tó gbé fídíò wọn tó sọ̀rọ̀ sí ẹ lè sọ wípé tí oko bàbá yín tó oko Islam bá tóbi ẹ jẹ́ kó mọ lágbolé yín ẹ jẹ́ kó mọ nípa àwọn èèyàn tó ń tẹ̀lé yín ẹ má fi antagonize àwọn ẹlòmíì tó ń ṣe kan míì torí bó oko bàbá wọn náà ṣe tóbi ẹ̀yin náà mọ̀ ẹ̀yin Akéde mi ò wá mọjọ́ tí àwọn mùsùlùmí máa tó mọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ olópin o èèyàn tó bá nímọ̀ ò ní sọ wípé ọ̀dọ̀ ẹni ilé ayé pin sí àbẹ́ẹ̀kan tó gbé dání ibẹ̀ ló pin sí nítorí inú mi máa ń dùn tí bá ràn mùsùlùmí tó bá gbà nǹkan ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn òṣì ni mo mọ̀ pé ìmọ̀ kò kúná tó torí tó bá kúná tó wàá mọ̀ pé everybody lọ́lọ́run ṣe dáadáa fún Elédùmarè kò kẹsẹ́ yàn tó sọ wípé kò sọ lọ́hun ọ̀nà tó lúkálùkù wa ń gbà sìn òun ló yàtọ̀tọ̀ àkẹ́ńsìn Elédùmarè ilẹ̀ Yorùbá ìyẹn làwa tún wá ń wárí fún Elédùmarè ìṣẹ́ la máa ń júbà fún Elédùmarè torí lóye wà nípa Elédùmarè nílẹ̀ Yorùbá a mọ̀ wípé Elédùmarè tóbi ìfọ̀ àwọn ò lè sìn ẹ̀dá ayé kan ò lè sìn Elédùmarè òye wa nípa Elédùmarè nìyẹn tẹ́yìn bá dẹ̀ sọ wípé ẹ fẹ́ sìn yes lọ́dọ̀ tí yóò lè rí bẹ́ẹ̀ bọ́ lọ́dọ̀ tàwa kò rí bẹ́ẹ̀ yíyan wá sọ wípé torí kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwa kí wọ́n máa sọ pé nǹkan tẹ́yìn ṣe kò right ẹ ti bù kéré kù nìyẹn àtọjọ́ tí àfáà tí wọ́n á sọ̀rọ̀ nípa Islam ṣe rí pé Akéde wa tàbá yín rí ara nǹkan tá à ń sọ nìyẹn nǹkan tá Akéde stand fún nìyẹn fi tiẹ̀ ṣe tiẹ̀ kémi náà fi tèmi ṣe tèmi tó bá fẹ́ jèrè ọkàn ṣe fídíò ẹ nílànà Islam láì tábà ẹ̀sìn kankan àwọn tó máa tẹ̀lé ẹ èmi dẹ̀ mọ̀ pé ó máa ń le fún Islam tó ọ̀bá tí ìtábà ẹ̀sìn ẹlòmíì wọn ò tí lè practice Islam bó wáyà lẹ́nu bá fà ìdẹ́sẹ̀ wá ṣe ń ṣe lẹ́nu mẹ́ta torí pure Islamic content tó fi tábà gbá tó fi tágbà wo lọ́dẹ̀ ń ṣe ń sìn àwọn gọ́sẹ̀ máa rí pọ̀ wọn lálàáfíà náà Akéde ò mú owó pọ̀ wọn dání torí àwọn gọ́sẹ̀ mọ̀ gbá àbọ̀bá Akéde ìtúkù ni so Akéde ò bẹ́ anybody já o ṣe tiẹ̀ àwa la nílẹ̀ àwa dẹ̀ la nílùú onílò onílàjú ẹlẹ kí ìlú ẹ bàjẹ́ òun làwọn ṣe ń fi gbé táwọn ọba fàyè gbà yín Islam ṣé ìmọ̀ máa sọ pé Christianity ò dá àbí táwọn ọba fàyè gbà Christianity ṣé ìmọ̀ máa sọ pé Islam ò dá nǹkan táwọn àwádàbí referee ni tẹ bá fẹ́ trespass a máa jẹ́ kẹ́ mọ̀ pé àjèjì ni yín o ẹ lè jọ ọmọ kọ ọbọ nǹkan tẹ gbé dání ó ti sọ yín dàjèjì o nílẹ̀ bàbá yín o pé jẹ́ nìyẹn ẹ̀yin Akéde ire o.